Èwo lẹ ṣe o, ṣàlàáfíà ni a bá yín. Ẹ káàbọ̀ sí orí Mashola Gist TV. Gbogbo lé ń kọ́. Gist tèmi wọ́n ní Mariam wọ́n ló ń sunkún o. Wọ́n ní oníkábíyèsí, wọn respect òun, wọn ní time fún òun. Wípé Queen Naomi nìkan ni kábíyèsí go after. Wípé wọn ò rí ti ẹlòmíì rò yàtọ̀ sí Queen Naomi. Wípé gbogbo owó investment ní kábíyèsí ti ná tán lórí Queen Naomi. Ẹ̀yin èèyàn lé gist tèmi nìyẹn. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń darapọ̀ mọ́ Mashola Gist TV, mo kí yín káàbọ̀ sí orí ètò títì ní. Ṣé dáadáa ni mo bá yín, gbogbo lé ń kọ́, ṣé àlàáfíà ni ẹ wà? Orúkọ mi ni Mashola. Mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀ ní agbègbè wa, nílẹ̀ bàbá wa ní Nàìjíríà. Ẹ̀yin èèyàn lé, tí ẹ bá ti subscribe, ẹ subscribe o. So that tí bá ti post any gist ẹ máa rí. Ṣé rí notification bell yìí? Ó wà very very important because tẹ́ ẹ bá tẹ̀, ẹ lè get gist mi. Ọlọ́run á ran gbogbo wa lọ́wọ́ o. Ẹ kú àdúró tì mí o. Mo appreciate yín. Thank you so much. Mariam ó ń patú nínú palace kábíyèsí. Ó ń patú gbogbo ìgbà ló máa ń complain pé kábíyèsí ń go after Queen Naomi. Wọ́n ní pé all day ni Mariam fi ń rojọ́, ló fi ń sunkún, ló fi ń kanra, ló fi ń bínú wípé kábíyèsí wọn ò ní time fún òun o. Wípé Queen Naomi ní kábíyèsí máa ń go after. In fact, bí a ṣe gbọ́ o, wọ́n ní gbogbo wọn, wọ́n ní wọ́n lọ bá kábíyèsí pé jazz ni Queen Naomi ń lò fún kábíyèsí. Wọ́n ní kábíyèsí ní pé yes, tó bá fẹ́ lo jazz kan jẹ́ kó lo jazz fáwọn. Nípa wọn tí ẹ̀ like kó lo jazz fáwọn. Kábíyèsí ti mọ̀ wá wó lórí tán kó jọ yìí. Wọ́n ti mọ̀ pé rìkíṣí irọ́ òun ló pa gbogbo wọn pọ̀. Kábíyèsí ti mọ̀ wá wọn dáadáa. Wọ́n ní kábíyèsí ní yes, tó bá fẹ́ lo jazz ẹ jẹ́ kó lo jazz fáwọn. Àwọn tí ẹ̀ like pé ó ń lo jazz fáwọn. Mariam, ó mọye ìgbà tí kábíyèsí ti ká òògùn mọ́ ẹ lọ́wọ́. Ṣé o mọye ìgbà náà? A lè sọ iye. A lè sọ iye ìgbà tí kábíyèsí ti kó òògùn mọ́ ẹ lọ́wọ́. Ìwọ lanu ẹ, ìwọ léèyàn kan lo jazz. Ta ni ìyá láyà oní jazz bí ó ṣe wọ̀? Ó lanu ẹ, ó léèyàn kan lo jazz. Ẹ̀rín ẹ̀ dẹ̀ ń pa mi. Ṣé o rò pé gbogbo nǹkan tó ti ṣe nínú palace yẹn, o rò pé kábíyèsí ò ní memory ẹ̀? Ṣé o rò pé kábíyèsí ò ní memory gbogbo etú tó ti pa nínú palace? Ó wá léèyàn kan lo jazz. Tí èèyàn kò bá lo jazz nǹkan. Wedding gown tí kábíyèsí rà la fẹ́ sọ ni àbí ti ring tí kábíyèsí rà. Wọn ò lè stand ẹ̀, àwọn olórí yìí. Wọn ò lè stand ẹ̀ rárá. Wọ́n ní bí Mariam ṣe ń pariwo nìyẹn wá tí. Wípé jazz ni Queen Naomi ń lò fún kábíyèsí. Kábíyèsí ní kàn jẹ́ kó lo jazz. Wípé àwọn like ẹ̀ bẹ́ẹ̀. Wọ́n rí nǹkan kan sọ mọ́ jazz náà yìí sí. Ẹ̀yin èèyàn lé. Wọ́n ní ibi tí ìfẹ́ òtítọ́ bá wà, kò sí anybody tó lè tú wọn ká, kò sí anybody tó lè ya ìwọ̀n torí ìfẹ́. Ọlọ́run ni ìfẹ́. Kábíyèsí ti pa òwe. Wọ́n ti sọ fún wọn. Àwọn fẹ́ gbàyàwó àwọn padà. Àwọn fẹ́ gbàyàwó àwọn padà kó lọ ra lé. Ṣùgbọ́n àwọn olórí ṣe ló dàbí ìgbà tẹ́ pé kábíyèsí kàn ń wá wí lójú wọn ni. Wọn ò take kábíyèsí serious rárá because wọ́n ti believe pé Queen Naomi ò lè padà wá. Ṣẹ́yìn lọ́lọ́run ni. Ṣẹ́yìn lọ́lọ́run ni. Tẹ́ fi ń rò pé Queen Naomi ò lè padà wá sínú palace. Ìyàlẹ́nu ló jẹ́ fún wọn o. Nígbà tí wọ́n rí pé
renovation ń lọ. Kábíyèsí ń kọ́ chalet, wọ́n ń kọ́ gbogbo yèyélúwà chalet. Ìyàlẹ́nu ló jẹ́ fún wọn pé kábíyèsí máa ń kọ́ chalet, wọ́n máa ti turn chalet sí palace. Ìyàlẹ́nu ló jẹ́ fún àwọn olórí yìí. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ wípé kábíyèsí ò fi ọ̀rọ̀ Queen Naomi ṣeré. So bí kábíyèsí ṣàṣẹ sọ fún Ashley nìyẹn pé àwọn ò gbowó lọ́wọ́ ẹ̀ o, kó má dá sí ọ̀rọ̀ Queen Naomi mọ́, kó wá bí gbà lọ. Bẹ́ẹ̀ náà dẹ̀ ni wọ́n sọ fún Mariam. Wọ́n ní ẹ̀gbọ́n kábíyèsí tiẹ̀ ló kí fún Mariam pé kó shut up, pé owó wo ló ná tó kàn. Nǹkan tó kábíyèsí bá fẹ́ ṣe náà fẹ́ ṣe. Gbogbo ìgbà tẹ́yìn ti wà palace tí kábíyèsí ń ṣe fún yín ńkọ́. Àsìkò Queen Naomi nì, kán gbádùn ayé wọn. Ẹni tí ò bá dùn mọ́ ẹ kẹ́rù yẹn jáde nínú palace. Wọ́n láwọn ò rírú ìfẹ́ báyìí rí o. Wọ́n ní kábíyèsí, wọ́n ní wọ́n ń ṣe bẹbẹ pẹ̀lú Queen Naomi nínú palace. Wọ́n láwọn ò rírú ìfẹ́ báyìí rí. Wọ́n náà ń lament seriously ni. Bí kábíyèsí tún ṣe open trust fund fún Tádéníkáwò, ó tún jẹ́ ẹ̀fọ́rí fún wọn. Gbogbo nǹkan tí kábíyèsí ṣe fún Queen Naomi, ẹ̀fọ́rí ló bá dé fáwọn olórí o. Especially Mariam. Wọ́n ní kò sí nǹkan tí ò sọ̀tọ̀. Ẹ̀yin èèyàn lé no be small thing. Àfi k'Ọlọ́run gbà wá, àfi k'Ọlọ́run ṣọ́ wa pẹ̀lú àwọn olórí, pẹ̀lú owó tí fẹ́ pa wọ́n o. Queen Naomi is the first wife. Èyí lẹ́yìn ìgbà tí gbogbo àwọn ìyàwó tí kábíyèsí fẹ́ tẹ́lẹ̀ lọ. So ẹjọ́ ẹ sọ fún mi, ṣé kábíyèsí ò ní tọ́jú ọmọ wọn ni? Àbí báwo ni kábíyèsí á ṣe bí àrẹ̀mọ síta tí wọ́n kàn máa ignore ẹ̀, tí wọ́n ò ní dá sí i? Tó jẹ́ pé ẹni ẹlẹ́ni ń tọ́jú ọmọ ẹ̀, ó wá di ẹ́dìkì fún yín. Ṣé ẹ rí nǹkan tí èmi ń rò ni? Ó lè jẹ́ inú yín tí ò dá sí Queen Naomi gan ni ẹ fi ní problem pẹ̀lú kábíyèsí. Tó bá jẹ́ pé inú yín dá sí Queen Naomi, ẹ ní problem. Ṣé Dr. Elizabeth ṣé wọ́n complain? Àbí ṣé Tèmítọ́pẹ́ complain? Ó ṣe jẹ́wọ́ Mariam, Ashley àti Tóbi àti olórí Rónkẹ́, ẹ̀yin mẹ́rẹ̀ẹ̀rin yẹn nìkan lẹ̀ ń complain. Because inú yín is full of hatred fún Queen Naomi. Kí ló dé? Ẹ̀dẹ̀ níbẹ̀rù Ọlọ́run. Láti odindi ọdún 3 ni woman yìí ti wà ń tà. Tó jẹ́ pé nínú òtútù, nínú gbogbo ẹ̀, onìkan náà ni pẹ̀lú ọmọ yẹn. So wá tó gbà tó yẹ kí kábíyèsí ní time fún nísìn. Ẹ wá gbẹ́nu sókè ẹ̀ ń rojọ́. Ẹjọ́ kí lẹ̀ ń ro? Anyway, ẹ̀yin ará ilé, gist ta gbọ́ níta ni ká mú wá fún yín. Ní tí tẹ́ fi ń gbọ́ mi ò ní di owó tẹ́ fi ń tẹ subscribe, like kò ní kọ ìsàlẹ̀ àpò. Ní àṣẹ Ọlọ́run, òkè òkè lọ́la yín á máa lọ. Please share this video, like and subscribe. God bless you.